Ǹjẹ́ ọmọ pọ́n báyìí lórúkọ tí wọ́n pe po, ọmọ dùn lórúkọ tí wọ́n pe iyọ̀, ibi tí wọ́n bá gbámù sí wọ́n fọ̀wọ́ wọbẹ̀ ni ẹ fọwọ́ tèmi wọ̀ mí o, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o, kì í sọ́fọ́ o, òwe Yorùbá ni o. Tó mo ṣe kábíyèsí fún gbogbo ọba aládé nílẹ̀ káàárọ̀ oòjíire, mo kí gbogbo àwọn ìjìgbara adẹ̀kẹ̀, mo kí gbogbo àwọn Ọ̀yọ́ mèsì látọ̀kèdélẹ̀, mo fi kíkí yín, mo fi kí kábíyèsí ikú bàbá yèyé. Mo wá rìn gbẹ̀rẹ̀ mo dé ìlú Ìbàdàn ní Olúyọ̀lé lọ́dọ̀ bàbá wa ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà Olúbàdàn tuntun. Mo fi kíkí yín, mo fi kí gbogbo àwọn mọ́gàjí tí wọ́n ń bẹ lábẹ́ Olúbàdàn. Mo kí ọlọ́lá jùlọ ẹnjìníà Olúṣèyí Abíọ́dún ọmọ Mákindé, ẹ sì rú rẹ o, Elédùmarè ó jẹ́ ẹ sọ rí. Bó fùfẹ̀rẹ̀ mo rè ìlú Ògbómọ̀ṣọ́, Ògbómọjúgun, ìlú tí wọ́n ti ń jẹ kàkí wọn tó mú kọ́ yẹn gan. Mo kí bàbá wa ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá kẹ́gbó kẹ́tọ́ o, kẹfọ́ páwó kẹfẹ́ èrìgì jóbi o. Mo fi kíkí yín, mo fi kí gbogbo àwọn ẹ̀mẹ̀wá yín pátá. Ìṣàlàyé darí kíkí mi sí ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n, bàbá wa Àrẹ̀sà Oníkòyí tèdè Ṣakí Ògún Ọ̀rọ̀kìn, bàbá wa Òkèrè, bàbá wa Sẹ́yìn, bàbá wa Ilérùwà, bàbá wa Òkè o, gbogbo ọba pátá tí ń bẹ nílùú Ìgbòho tí mi ò láǹfààní àti dákọ̀ gbogbo wọn tán, pàápàá jùlọ gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá. Bàbá wa Ọlájàwà, mo kí yín o, mo ṣe kára ó lè sí yín. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn, wọ́n lójú sùnùkùn la fi wò. Awuyewuye nípínlẹ̀ Ọ̀yọ́, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí, pàápàá jùlọ láàrin ọlọ́lá jùlọ gómìnà Abíọ́dún ọmọ Mákindé àti bàbá wa kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. Ọ̀pọ̀lọpọ̀ òrí tàbí kí n sọ pé òjò ń payọ̀, ọ̀pọ̀lọpọ̀ òrí ní ń dunnú. Àwọn kan ń dunnú látàrí wípé wọ́n rí jẹ́ǹdì ìbàjẹ́, àwọn kan ń dunnú látàrí wípé tí wọ́n ń wò lókèèrè pé bóyá kó tẹ àwọn lọ́wọ́, tí wọ́n á rí pé wàhálà ti yípo, wọ́n á ti rí pé oore ọ̀fẹ́ rí. Ṣùgbọ́n mi gbà pé Bíbélì ní tọ́lọ́run ọba kọ́lé náà, kọ́lékọ́lé kàn ṣe lásán ni. Àìmọye ẹ̀pọ̀n àgbò tí ó mì tí ò ní jábọ́ torí àṣẹ Ọlọ́run ọba àṣẹ̀dá ayé, Elédùmarè ọba àríìrú àlá ni. Ṣùgbọ́n bá a bá débi òdodo ọ̀rọ̀, ó yẹ ká sọ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ mí lórí Àtìbà TV pé mi kàn kì í jáde lásán, tàbí pé kí n kàn máa sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu. Lóòótọ́ àti lódodo, ọmọ àlè èèyàn ni ò ní nífẹ̀ẹ́ ìlú ẹ̀. Ọmọ àlè èèyàn ní orí tí ó pàlú ẹ̀ lára tí ò ní ṣàtúnṣe. Kí ni ń jẹ́lù? Inú tí ń jẹ́lù níbi tí èèyàn ń gbé, inú tí ń jẹ́lù ní gbogbo olórí ìlú yẹn, torí pé bọ́ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. Bórí bá ti níyọnu, gbogbo ara láìsàn ṣe. Kí Elédùmarè ó má jẹ́ á níyọnu. Ọ̀rọ̀ mi jẹ mọ́ kìlọ̀, ó sì jẹ mọ́ bàwí. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ta bá pátá, ẹ bá mi gbìyànjú, ẹ fọgbọ́n àgbà gbé, ẹ pè lọ́rọ̀ ọmọdé, kẹ́yìn wá fi làákàyè gbà, kẹ́ ẹ fi gbọ́, kẹ́ ẹ sì fi ṣàtúnṣe. Oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́, pàápàá jùlọ látìgbà tí ọ̀rọ̀ alága lọ́balọ́ba, ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tí ọlọ́lá jùlọ Abíọ́dún ọmọ Mákindé tí wọ́n ti gbé kalẹ̀, tí wọ́n sì ṣètò rẹ̀ ní jẹ́ kí n jẹ tí má yóò dùn. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló wáyé. À ń gbọ́ pé bóyá bàbá wa Aláàfin wọ́n gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ relé ẹjọ́, wọ́n ní. À ń gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n receive àwọn petition kan nípa kábíyèsí Aláàfin wípé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi dórí àpèrè àwọn bàbá wọn kò tọ́. Orin ní ṣáájú ọ̀tẹ̀, ọwọ́ ní ṣáájú ijó.
ayé ti gbàgbé pé ẹkún lọ́bàkún wá, ìkún lọ́bẹ̀kún wá. Béèyàn bá ní kàtá bí bá ń sunkún ó lè sekùn, àmọ́ bí a bá ti ń sọ̀rọ̀ bí ikun kò yá jẹ, bí a bá ti ń jẹun bí ikun kò yá sọ̀rọ̀ bí kẹlẹ̀bẹ̀ ń bẹ̀. Táwọn tí a ń competition tí ọba lọ́wọ́ kan àmọ́ nú ń bọ̀ lórí bàbá wa kábíyèsí aláàfin, ṣùgbọ́n mo fẹ́ sáré fàfọ̀mọ́ ọ̀rọ̀ kan. Bí wọ́n bá tiẹ̀ wá pèèyàn lẹ́jọ́, aláàfin kọ́ ni ẹ lẹ́tọ̀ọ́ àti pè lẹ́jọ́, tí gbogbo wa bá jọ mọ̀ bó ṣe tó àti bó ṣe yẹ, torí pé kì í ṣaláàfin ló fi rẹ̀ ẹ̀jọba, kì í ṣaláàfin ló fi rẹ̀ ẹ̀jọyè, gbogbo wa la sì jọ wà láyé. Àwọn tí a ń pe aláàfin Ọ̀wọ́adé Abímbọ́lá pé kó wá jà láàfin Ọ̀yọ́, kí lérò ọkàn wọn tí wọ́n fi ránṣẹ́ sáláàfin ipò nífàmú. Kábíyèsí Elédùmarè, ọba tó bọ bí orí, alágbára lórí ayé àtọ̀run, ọba àṣekánmọ́kù, òun nìkan ni ọba onídéédé, òun nìkan lọ́ba onídáadáa. Àwa ò lè mú déédé, a sì lè mú dáadáa, torí ibi tí làákàyè wa bá gbede níbẹ̀ náà la máa ronú dé o. Ṣùgbọ́n tọ́mọ èké tí ọba lè mú èrò ọba bẹ́ẹ̀ tọ́tọ́, yóò sáré náà ní ọmọ pé ò lè dá fẹ́ ni ọ̀nà, àmọ́ bí yàbá tó yà fúnra rẹ̀ ní ọmọ pé ẹ dákun ẹ dáríjì mí. Wọ́n kàn rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ á ronú o. Mo sọ ńjọ́ sí, mo sọ nígbà tí ọlọ́lá jùlọ tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò lórí ètò àti yan ọba nílùú Ọ̀yọ́ Aláàfin. Mo pe gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì sákíyèsí. O lè lò wọ́n bọ ọkànlé rẹ lọ́fẹ̀ẹ́ ọ̀nyọ́, sọ́ọ̀mọ̀ pé ní ọkànlé náà ni ó padà tù. Kì í tọ́jọ́ kì í tó sú o. Tẹ́ bá wá lọ rí tú o, mo ní tìmùtìmù kẹ́gbin dànù. Ní ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí ṣe kékeré. Àwa ò mọ̀ ó, ṣùgbọ́n a mọ̀ pé òkun ò ní kùn kó nu ọmọ mọ́nu, toró wà tó lówó ìní wọ́n jọ máa ṣe rí ara wọn. Èmi sọ pé jùkù ń bẹ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa kábíyèsí. Èmi rò bẹ́ẹ̀ pé jùkù ń bẹ, torí tí ò bá sí gbogbo orun tí ń ṣẹlẹ̀ o kò ní í ṣẹlẹ̀ nítòótọ́ àti lódodo. Gómìnà Ṣèyí Mákindé ń ló ṣe alátọ̀nà báláàfin Ọ̀yọ́ ṣe jẹ́. Ẹ sì mọ gbogbo ohun tí ń jẹ́ Yorùbá pátá pé bí wọ́n bá sórí ẹgbẹ̀fà wọn a máa fi gbẹgbẹ̀dínlógún lọ́wọ́ èèyàn. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, àmọ́ jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n o, kábíyèsí Aláàfin ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, mo ṣe tó kú fórí adé o. Ìlú Ọ̀yọ́ ò ní túmọ̀ yín lórí. Ẹ pa àgbò mi ní Elédùmarè ò ní jí ó já. Gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí ọmọdà ju kọ́ dàárín lọ kọ́ wá lọ rèé ṣẹlẹ̀. Èmi mọ̀ pé gbogbo èyí ni wọ́n fi sọ gbogbo ẹni tó bá jẹ́ Aláàfin dákin. Mo rí bí ọ̀rọ̀ Aláàfin. Ìmọ̀ràn tá ò ní ṣẹ lórí yín o, tẹ́ ẹ bá wà lórí ààrẹ, tẹ́ ẹ bá wà lórí òótọ́ ọnú, tẹ́ ẹ bá wà lórí ìfẹ́ Ọ̀yọ́, tẹ́ ẹ bá wà lórí ìfẹ́ aráàlú. Gbogbo ọwọ́ kọ́wọ́ tọ́gẹ̀dẹ̀ bá ń gbé yóò mọ̀ fi ṣera rẹ̀ ni o. Àmọ́ tó bá ṣe pé fẹ́ ẹnu yín àti mọ́ tara ẹni nìkan ilẹ̀ bá ń ṣe tọ́, Elédùmarè lọ́ba tí dájú àfẹ́yìn pínra o. Tọ̀dọ̀ tèmi nù. Ìmọ̀ràn tí mo wá fẹ́ fún yín rèé. Bàbá wa Aláàfin ọba kábíyèsí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ inú ilé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ lórí agbègbà, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ lórí afẹ́fẹ́, tẹ́ ẹ jẹ́ abẹ́sẹ̀káwọ́ Aláàfin, ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó déwájú wọn. Á sọ díẹ̀, yóò tán lẹ́nu àmọ́ yóò kùnkùn. Bàbá, wọ́n ní ẹ jẹ́ á gbìyànjú ká lẹ́gbẹ̀ta ọ̀rẹ́, torí tí irinwó bá ń bú ni ẹgbẹ̀ta ó máa yin ni. Kì í ṣàṣàsí, kì í ṣàbèlú, àmọ́ fapá kan jà mọ́.
ọ̀tá alé ló burú jù o, ọ̀tá tá a jọ ń jẹ tá a jọ ń mu, àwọn afẹ́ ajẹmọ́fẹ́ ayó tí fúnni lóko òdí ọ̀pẹ́ ẹ̀rọ. Ẹ fura o, ẹ fura pẹ̀lú àwọn tẹ́ ẹ kó rọra, ẹ fura pẹ̀lú àwọn onímọ̀ràn yín, ẹ fura pẹ̀lú àwọn abẹ́sẹ̀káwọ́ ọba. Nígbà ayé Aláàfin àná, kábíyèsí ikú bàbá yèyé, Akin Òòṣà, Àtàndá ọmọ Ìbírónkẹ́, kìnìún òkè àkẹsàn tí dẹ́rù bọ́mọ ojó, ọmọ àjẹ́ tí rajà tí béèrè nì. Nígbà tí iná jó dórí kókó láyé ìjọba Àlàó Akálà, tó sì wípé ẹni àtorí ẹ̀ ta ní àròkọ fẹ́ yẹjẹ, ó ń tọ̀ gangan fúnra ẹ̀, onígbé ní lórí àpáta pé a máa lọ rí ìdáko. Àkókò yìí ni mo ṣe rẹ́kọ̀dù kan tí mo pè ní ìlú Ọ̀yọ́, tí mo fi pe ọba Aláàfin ṣàkíyèsí. Aláàfin gbọ́ tí mo ní ìlú Ọ̀yọ́ rèé o, bó ní ẹ ṣe ń lù, bó ní ẹ ṣe ń jó. Tó o bá fapá jólú Ọ̀yọ́ wọ́n pè ọ́ lára parí gangan, bó o bá fẹsẹ̀ jólú Ọ̀yọ́ wọ́n á pè ọ́ lárẹ́sẹ̀ jábàtà. Tó o bá fi wájú jólú Ọ̀yọ́ wọ́n á ní máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ. Bó o bá fẹ̀yìn jólú Ọ̀yọ́ wọ́n ò ní ọwọ́ ẹ̀yìn rẹ wò, bó lọ́mọ ogun bó lọ́mọ ogun. Èèyàn kan ṣoṣo ló lè jólú Ọ̀yọ́ táyé ó kan sára sí tí wọ́n ṣe dànsákì. Òun náà lẹni tó bá jólú Ọ̀yọ́ títí tó forí gúnlẹ̀ tó wà nà sí òkè tó dójú ikú. Òun nìkan ni wọ́n ó yìn. Bàbá gbọ́, Aláàfin ikú bàbá yèyé ránṣẹ́ sí mi. Àjọ sọ̀rọ̀, wọ́n ní kí ló bí n tí mo sọ. Mo sọ gbogbo èròǹgbà mi, àwọn nǹkan tí mo mọ̀ nípa ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ mèsì ọ̀gọ̀ la gbé sójú o, Ọ̀yọ́ mèsì kò ní fọ̀hún. Ẹ ti gbàgbé Ọ̀yọ́ lóṣò inú ẹ̀ náà rò. Àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀. Àwa náà ni o, àwa là á máa torí ó kan kùngbẹ́. Ta ni bí ọbọ̀ sí ni ọ̀tẹ́ alọ́rùn. Àwa lá ní kàkà ń bu wọn máa bọ́lẹ̀. Àwa lá ní mo ṣoore fún ọ o, mo sì ń torí Elédùmarè. Ọ̀yọ́, wọ́n á tiẹ̀ tó máa pè alọ́yọ̀ ayọ́ mọ́ lẹ̀, sáwa náà là ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó bá gọ́ là á máa yọ ọ lẹ̀. Kábíyèsí Aláàfin, ẹ lọ rí ìdọ́yọ̀ mọ́ o. Níjọ́ tẹ́ ẹ ti joyè ló yẹ kí wọ́n ó ti júwe Ọ̀yọ́ fún yín o. Níjọ́ tẹ́ ẹ ti joyè ló ti yẹ kẹ́ ẹ mọ tí ń jọ̀yọ́ o. Olóṣèlú ní ìjọba, torí ọmọ pọ́rẹ́ rẹ lẹ́sìn, o lè dọ̀tá rẹ lọ́dún ni. Ọ̀tá rẹ nígbà òjò, o lè dọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ń gbẹ́rùn. Ẹni tí ń ṣẹlẹ̀ yìí o. Ẹni ọba alágbàṣe lóko tí ò sojú olóko, ó ní padà dọ̀tá alágbàṣe. Torí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ tẹ́yàwó òkú ọ̀run lọ́rùn. Bẹ́ẹ̀ bá gún dáadáa, yóò ní ha ọkọ mi ṣe mí báyìí. Bẹ́ẹ̀ tún rọra gún, yóò lọ́rùn ọ̀run rí rẹ ọkọ mi Àkànjí. Ọmọ bí ṣe máa bá mi ṣe tí ọkàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọ̀nà wàá dà o, tẹ́ ẹ fẹ́ fi tẹ́yàwó òkú ọ̀run lọ́rùn. Ọwọ́ ayẹ ni gbogbo kópò òkú ọ̀run ló lè, kò yẹ ni ó súyàwó òkú ọ̀run ló pò. Sọ̀yẹ kọ́ jẹ́ yín, ẹ̀yin abẹnugan Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́. Mo ti sọ tipẹ́, mo ní tẹ́ ẹ bá fi èèyàn joyè, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ní tinú rẹ̀ nú tí ó ṣe o. Béèyàn mọ́mọ́ ẹ̀ tó bí nínú, tó o bá fi sórí ipò, kì í ṣe gbogbo tó o bá ń sọ fọ́mọ lásìkò mọ́ ni ó ṣiṣẹ́ mọ́ o. Tàbí kọ́ ọmọ wa wò pé dandan bó ṣe gbọ́dọ̀ ṣe rèé. Gbogbo tí ń dá wàhálà lẹ́nu o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ níta tí wọn ò mọ tí ń bẹ nídìí ọ̀rọ̀, wọ́n rá Aláàfin ikú bàbá yèyé bí ẹni ibi. Wọ́n rí bí ìkà èèyàn, wọ́n rí bí onígbéraga, wọ́n rí bí ọba tọ́jọra rẹ̀ lójú. Ṣùgbọ́n tó bá tásìkò àti sú, ó di dandan kí fùrọ̀ ọ̀la. Èmi ò ní sọ̀rọ̀ fífọ́ Aláàfin o. Ibi Aláàfin ọba ti ṣe dáadáa, ibi tó bá ti kù díẹ̀ káàtó. Èyí ló mú mi máa pe kábíyèsí Aláàfin, ló jẹ́ kí n máa pe bàbá ṣàkíyèsí pé kí wọ́n gbìyànjú, kí wọ́n lẹ́gbẹ̀ta ọ̀rẹ́, torí tí irinwó bá ń bú wọn, ẹgbẹ̀ta ó lè máa yìn wọ́n.
ọ̀tá alẹ́ ti pọ̀jù tọ́ tìta lọ o bàbá ẹ fura o bàbá ẹ fura o ẹ fura o a mọ̀ pé olódodo ọ̀láyà bíi kìnìún tí sì ń já láàfin nù látayébáyé ńlọ̀yọ́ ti lọ́ta nínú ìrìn àjò tẹ́ ẹ gbọ́dọ̀ fi kún ìrìn àjò yín ẹ jẹ́ kí n kọ́kọ́ lé nǹkan méjì sí yín inú tí kọ́kọ́ ń bílẹ̀ Yorùbá nú lọ́pọ̀lọpọ̀ ebi ńlọ̀yọ́ empire tí wọ́n bá lọ́yọ́ empire ń bẹ tí wọ́n bá ní òsí ẹ gbà pé kò sí ṣùgbọ́n yọ̀ ń bẹ Aláàfin sì ń bẹ kì í ṣàwọn tí wọ́n ń sọ̀rọ̀ kì í ṣàwọn ni wọ́n ń rí dínkù Ọ̀yọ́ o ìjọba fúnra ara rẹ̀ àtagbára òfin ó ti rí dínkù gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ torí gbogbo wa lẹ́nu àná tá a dáyé yìí àmọ̀pò tá a bọ́ba aládé o a sì mọ̀pò tá a fi sí ẹsẹ̀ yìí ò lé ní àárín ọdún mẹ́rin tí ò sáláàfin nípò tọ́yọ́ wà lópó àwọn nǹkan kan ti bàjẹ́ lábẹ́nú tí èsì ń tẹ́ sàrí tó ṣe ń yọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba aládé kì í ṣòṣèlú ṣùgbọ́n gbà tí wọ́n ti ń kọ́ba aládé mẹ́rẹ̀ tí wọ́n ti ń yọba aládé bí ẹni yọ jìgá ìlú ti di pé gbogbo ọba aládé ń ṣòṣèlú o tọba aládé bá wá fẹ́ ṣòṣèlú nílùú ẹ̀ tíjọba ti ń bẹ ní federal bá papọ̀ mọ́ stéètì ó ti di iṣẹ́ ọgbọ́n o ó ti di kẹ́ẹ̀fà agọ̀kọ́gbọ́n kírú ọba bẹ́ẹ̀ ò lè bá àrọ́ náà lọ ṣùgbọ́n rú ọba bẹ́ẹ̀ tó bá ṣèjọba òkè tó ṣẹgbẹ́ ìjọba òkè tí ò ṣẹgbẹ́ ìjọba àṣàlẹ̀ ó ṣeéṣe kó máa níyọnu níjọba ìpínlẹ̀ tírú ọba bẹ́ẹ̀ bá ṣèjọba ìpínlẹ̀ tí ó bá ṣèjọba òkè ó ṣeéṣe kí wọ́n máa fọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn ó látòkè Elédùmarè nìkan ní kọ́ba aládé máa ń ṣe o Elédùmarè nìkan ní kọ́ba aládé máa ń ṣe bàbá ẹ gbìyànjú mo ti pàṣẹ mẹ́sẹ̀jì yìí sí yín rí láì mọye ìgbà mi ì ní kẹ́ ẹ forí balẹ̀ fọ́ba kan ì ní kẹ́ ẹ gbà fọ́ba kan ṣùgbọ́n ẹ wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá ẹ ṣàtúnṣe láàrin ẹ̀yin àti kábíyèsí Ọ̀nìrìṣà ẹ ṣàtúnṣe láàrin ẹ̀yin àti bàbá wa Olúbàdàn ẹ ṣàtúnṣe láàrin ẹ̀yin àti bàbá wa Ṣọ̀ún gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dúró lórí ìrìn àjò tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń rìn wọ́n sọ yín dọ̀tá ọmọdé wọ́n sì sọ yín dọ̀tá àgbà kódà wọ́n fẹ́ sọ yín dọ̀tá ara yín àmọ́ àdúpẹ́ o kówókówó lórí lójú àṣebí àràbà owó mọ́ ojú tìrókò gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ yìí tán lẹ́nu ó kù nǹkan ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ilẹ̀kùn tó rínú tó ríta Ọ̀yọ́ Mèsì kò ní í sọ ní o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ayé bá ń yẹ kó máa fura ẹni ìgbà bá ń dùn fún kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹyọ kan tèmi kàn mà dájú ni wípé ayé ìṣèbí tá a máa gbé lọ gbére Aláàfin Adégòólú ńkọ́ Egungun Ojú ńkọ́ Aláàfin Ṣàngó ńkọ́ Aláàfin Kánran ńkọ́ Aláàfin Àtàndá Adéyẹmí ńkọ́ Basọ̀run Gáàdà o gbogbo wa náà là á dìtàn ẹ jẹ́ á gbìyànjú ká dìtàn rere ká lákọọ́lẹ̀ rere nítorí àwọn ọmọ tiwa náà ẹ̀yin náà lẹ ló kúnjó ní o tẹ́ ẹ lọ́wọ́ adé ni o ìtẹ́ ẹ mú wá fọ́yọ́ lọ́yọ́ gbà o ìtẹ́ ẹ mú wá fọ́yọ́ lọ́yọ́ tẹ̀lé o àwọn kan bẹ́ ń ta àwọn kan bẹ́ ń nú ilé ẹ dépò tán ẹ pa àwọn tí ń bẹ́ ń ta wọlé ẹ ṣètò àlàáfíà torí ń tẹ́yìn nìkan kẹ́ ẹ lè máa dá lọ kẹ́ ẹ lè máa dábọ̀ ètò ọ̀hún lọ bó ṣe yẹ kó lọ o ṣùgbọ́n ní ìsìn kálukú mọ ipò tó wà onírúurú wà níbẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ Mèsì tó ṣe pé kálukú lọ́ládàámọ́ tiẹ̀ àwọn kan bẹ́ẹ̀ nú Ọ̀yọ́ Mèsì tó ṣe pé bí wọ́n bá ń lọ wọn ò ní padà
ṣùgbọ́n wọ́n lágídí, wọn ò ní padà, wọn ò sì ní dalẹ̀. Àwọn kan sì ń bẹ tó ṣe pé bí wọ́n bá pín 150 naira, ibi tí 5 naira bá lé sí ibẹ̀ ni wọ́n ó dùn sí o. Tó bá ti tó di lọ́la, ibi tó jẹ́ 50 naira tí 10 naira bá lé bẹ̀, ibẹ̀ náà wọ́n padà sí. Ẹ fọgbọ́n ṣe o. Ìlú Ọ̀yọ́ dọwọ́ yín o. Ọ̀yọ́mèsì lọ́lọ́yọ́ o. Ọ̀yọ́mèsì lọ́láàfin o. Èmi tí mo lòwe tí mo pa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí fún bàbá wa kábíyèsí Ọ̀wọ̀ Adé. Mo ní olè lòun ọbọ̀ kan lè rẹ lọ́fẹ̀ẹ́ Ọ̀yọ́. Sọ́ọ̀mọ̀ pé ní ọkàn náà ni ó padà tú. Bàbá gbogbo ayé ló mọ̀ pé kọ̀ǹdíṣàn lọ́ba ọba Ọ̀wọ̀ Adé fi dépò. Nítòótọ́ wọ́n ní fani, àwa sì gbà pé fani, a sì ń rápẹrẹ rere lẹ́nu ìgbà tó Ọ̀wọ̀ Adé dépò. Ṣùgbọ́n kò sí bọ́bà kan ó ṣe fi kọ̀ǹdíṣàn olóṣèlú dépò tí ò ní ó ṣe yìí èmi náà ó ṣe yìí, ó ṣe yìí èmi náà ó ṣe yìí, tí ò ní nínú o. Ẹ̀yin lè máa gbìyànjú kẹ́ ẹ fẹ́ k'Ọ̀yọ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí ipò tí bàbá wa Aláàfin àná Ọba Adéyẹmí fi sí, torí mi mọ díẹ̀ nínú èrò yín. Ṣùgbọ́n ọ̀nà tẹ́ ẹ gbà dépò, ọ̀nà òfin ni, àwọn olófin sì ni, àwọn náà wọ́n sì ń bẹ nípò, kò sára tí wọn ò lè dá. Ìbẹ̀rù Ọlọ́run ò sí mọ́nú ayé, ìbẹ̀rù owó nìkan ló kù, àti ìbẹ̀rù òfin, àti ìbẹ̀rù ajúnilọ. Gbogbo àdéhùn tẹ́ ẹ bá àwọn tí wọ́n ṣàtọ̀nà bẹ́ẹ̀ ṣe dépò ṣe, eléyìí tí ó bá àfẹ́ẹ̀tì ìlú Ọ̀yọ́, Elédùmarè ò ní fún wọn ṣe o, àtẹ̀yìn náà. Ṣùgbọ́n eléyìí tí ó bá buyì kúnnú Ọ̀yọ́, Elédùmarè ó jẹ́ ó ṣe é ṣe. Ẹ fura o, ìdí igi tá a bá ti dá mọ́ ṣèké, tá a bá fẹ́ ṣèké padà já padà síbẹ̀ ká tún bẹ̀ dé o. Tòró jọ mí lójú pé lọ́jọ́ aláyé ti dáyé tá a máa gbọ́ ni pé a kì í dákẹ́jẹ́ ká jẹ̀bi ẹjọ́, a kì í wòsàn ká dáràn, ojú kì í ríbi lẹ́yìn eho. Gbogbo ọ̀rọ̀ tá ń sọ yìí, ǹjẹ́ tó bá délé ẹjọ́, ta ni ó jàre, ta ni ó jẹ̀bi? Ṣèjọba ṣe é bá ṣẹjọ́, ṣèjọba dùn bá ṣẹjọ́. Ẹni ayé ń fẹ́ kì í lárùn là o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Mò ń ròyìn ni o. Àárín ẹ̀gún lẹ́wà o, tẹ́ bá gbọ́ òròmọdìyẹ láàrin àṣà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwúre tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀, pé tó bá ṣe pé ìfẹ́ Ọ̀yọ́, ìfẹ́ ìlú Ọ̀yọ́, ìfẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ bá ní tẹ́ fi ń ṣe gbogbo tẹ́ ń ṣe, tí wọ́n á yí sí nǹkan míì fún yín, Elédùmarè ó máa kó yín yọ. Ayaba Ìyá wa Abíwùmí Ọ̀wọ̀ Adé, púpọ̀ ń bẹ lọ́wọ́ yín o, àmọ́ kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Èyí tó bá jẹ́ ti kálukú kí wọ́n mọ̀ lò. Ọ̀nà wo ni gómìnà Olúṣèyí Mákindé ṣe dépò? Ọ̀nà wo ni ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ̀ Adé ṣe dépò? Ọ̀nà wo lágbà tá a fi jẹ ìmáàmù lọ́yọ̀ọ́? Àdéhùn wo ní ń bẹ láàrin Oníjogbo àtàdéidẹ? Yorùbá. Ṣùgbọ́n ẹni tí ń garùn tí ń wọ̀rọ̀ kò rína rọ́rọ̀. Ẹni tó jókòó ń di ọ̀rọ̀ lọ́mọ tí ń bẹ ń di ọ̀rọ̀. Ẹ wò ó, ọ̀tán lẹ́nu ó kù nǹkan. Èmi kàn rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ni yín o, aláṣẹ ni yín, gómìnà lẹ sì ń jẹ́ lórí gbogbo ìlú tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo bí a bá ti lágbára kọ́lá fi lò bó ṣe wù ní o. Èmi ọ̀pẹ ni ọba ṣe ẹ̀ mọ́ bá wí o, ṣùgbọ́n bí a máa ń sọ wọ́pọ̀ tó náà mọ́ ni.
Elédùmarè nìkan ní ṣàdéhùn tí kì í mú ṣẹ o, ṣùgbọ́n yín gangan fúnra ara yín ẹ yẹ àníyàn yín wò tẹ́ fi yan gbogbo ọba nípínlẹ̀ Ọ̀yọ́. Bá a ṣe eré Elédùmarè ó tún ṣe o, bá a ṣe tó kù díẹ̀ káàtó Elédùmarè ò ní dáwọ́ ṣẹ́ díẹ̀ dúró. Ọláyíwọlá Abíọ́lá ló kọ mi.